Ẹ kú dédé ìwòyí gbogbo èèyàn olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin yìí tẹ lọ́kùnrin tó da tẹ́lẹ̀ tó kọ̀ dédé yí bìrì tó wá ń wò yín ràn ìjẹ́ tí ẹ máa ń béèrè lọ́wọ́ ara yín pé kí ló ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ kàn wà nínú ilé ní single parent ní ẹ marry mọ́ torí àwọn ọkọ ti detach ara wọn from you. Ẹ kọjọ wà nínú ilé ni wọ́n ti detach ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin yìí ní tó keep wọn sínú ilé ni wípé torí àwọn ọmọ, bóyá ẹni tó ti wà used to ọmọ ẹ̀, ẹni tó ti wà tó yẹ pé òun àtàwọn ọmọ ẹ̀ ti ní relationship, ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin pàápàá àwọn tó lọ́mọ obìnrin, àwọn ìwà tí ìyàwó wọn wù, ìyá àwọn ọmọ yẹn wù sí wọn, wọ́n máa wò pé táwọn bá wọ́kìwé táwọn fi lé yìí lẹ̀, ó ṣeé ṣe kí àwọn ọmọ yẹn kí wọ́n jogún ìwà yẹn lára ìyá wọn. Wọn ò wá nífẹ̀ẹ́ jẹ́ kí kinní yẹn wọ́n ti rí gbogbo ìwà burúkú tí obìnrin wù sí wọn bíi curse. Wọn ò wá fẹ́ jẹ́ kí àwọn ọmọ yẹn carry curse yẹn over wípé táwọn ọmọ yìí bá já fún ìyá wọn jẹ, tí wọ́n mú gbogbo ìwà ìyá wọn yìí tán, ṣé ó mì pé ìwà tí ìyá wọn wù sí àwọn yìí, àwọn ọmọ ìyá tó carry ẹ̀ over lọ wù sọ́kùnrin míì, torí wọ́n ti ní òwú tí ìyá gbọ̀n lọ́mọ ràn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tí wọ́n jókòó sínú ilé pẹ̀lú yín, wọ́n fẹ́ ba ègún yẹn jẹ́ wípé òwú tí ìyá gbọ̀n, ìyá àwọn ọmọ wọn gbọ̀n, tí ẹ pé ìwà tí tó mì pé ìwà tí ìyá àwọn ọmọ wọn wù sí wọn, tán bá fi àwọn ọmọ wọn lẹ̀ pẹ̀lú obìnrin yìí, ó máa já fún, àwọn ọmọ yẹn máa já fún ìyá wọn jẹ. Wọn ò dẹ̀ fẹ́ kí àwọn ọmọ yẹn carry ìwà yẹn over, because wọ́n mọ̀ pé gbogbo ìgbà tí ìyàwó wọn bá ti ń bùwàkiwà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin wọ́n máa ń finú gbé bàbá àti ìyá tó bí obìnrin yẹn ṣépè ní pé kò tọ́ wọn dáadáa. So ọ̀pọ̀lọpọ̀ yín dẹ̀ máa ń wà comfortable, ẹ máa wà nínú ilé pẹ̀lú ọkùnrin, ẹ rí wípé inú ọkùnrin yẹn ò dùn, kò sáyọ̀ nínú ilé, ẹ ní wá bẹ́ẹ̀ ṣe máa tó ayọ̀ nínú ilé, ẹ wá máa wá ọkùnrin míì tó máa fún yín láyọ̀ ńta. It's not greener on the other side. Tí ayọ̀ inú ilé ẹ bá ti di ìkorò, tó o ti lọ́wọ́ nínú ayọ̀ tó di ìkorò yẹn, kò sí ayọ̀ kankan tó o bá rí ńta, ìkorò ni, ó kàn fi ara jọ ayọ̀ fún ẹ. Torí the primary ilé tọ́lọ́run fún ẹ, ọkọ tọ́lọ́run fún ẹ ní dáadáa, tó ti fún ọwọ́ ara ẹ fúnra ara ẹ, tó ti fi sọ́ di ìkorò, tó o dẹ̀ wá láti mú ìkorò yẹn kúrò, tó wá rò pé o máa rí ayọ̀ kan níta, kò sọ́kùnrin tó o lè rí, ó fara jọ ayọ̀ ní ìkorò ni. Ìjọ́ tó máa mọ̀ wípé ìkorò lọkùnrin tó ní ni pé ìgbà yẹn ló máa mọ̀ wípé ìjọ́ tó bá mọ̀ pé ìkorò ni, ìwọ kúrò nínú ilé ọkọ ẹ̀, kí ẹlẹ́dàá ẹ̀ tiẹ̀ kó kúrò ní ọkọ ẹ̀. Ìgbà yẹn ló máa mọ̀ pé n tó fara jọ ayọ̀ níta, tó jẹ́ kó máa ṣe gàlègàlè nínú ilé, ìgbà yẹn ló máa mọ̀ pé ìkorò ni. Ìgbà yẹn ló máa mọ̀ pé ààbò àti ọlá tó sì ń jẹ, ọlá ọkùnrin ọlá inú ilé tó fi korò sí, tí korò wà tó wá bó ṣe máa wá ayọ̀ ẹ̀ padà, ọlá yẹn ló sì ń jẹ lára àlè tó rò pé o ní, lára àwọn èèyàn tó rò pé ó fún ẹ níyì ń ta. Ó dijọ́ tó bá jẹ́ kí ìkorò yẹn, kí ẹlẹ́dàá ẹ kó tiẹ̀ kúrò nínú ilé tó yẹ kó dá ayọ̀ padà sí, tó rò pé korò tó fi korò sí, kó tiẹ̀ jáde ń bẹ̀. Ìgbà yẹn ló máa mọ̀ pé ò jámọ́ nǹkan kan lójú àlè. Ìgbà yẹn ló máa mọ̀ pé ò jámọ́ nǹkan kan lójú àwọn èèyàn. Typical example, a rí obìnrin kan tí gbogbo ayé ní rìgáàdì fún tó ṣe gbogbo ẹ̀. Nígbà tó kúrò, bó ṣe jẹ́ pé bó ṣe lè ní pé ọkọ ẹ̀ yí olórí burúkú tó, nígbà tó kúrò ń bẹ̀, iyì tó ní iyì yẹn drop. Pàápàá ilé ọkọ tó bá fi àfọwọ́fà kúrò, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin, ọkọ ò sí pẹ̀lú yín mọ́, ó ti detach ara ẹ̀ lọ́dọ̀ yín, kò tiẹ̀, ọkọ ò tiẹ̀ ní feelings, kò tiẹ̀, ọkọ mi ò rán ẹ bóyá o dóko ń ta bó dálé ń ta, is that bad? Kò rán ẹ, kò mọ, kò fẹ́ mọ, kò kàn, kò ní feelings pé yàn kan, kò jowú. In tó mu dúró ni assignment ẹ̀ wípé kò fẹ́ káwọn ọmọ ń já fún ẹ jẹ, kò dẹ̀ fẹ́ jẹ́ kí ó mọ̀ pé ó máa ba ayé àwọn ọmọ yẹn jẹ́. Ọkùnrin yẹn gan mọ̀ pé òun ṣe kókó nínú ayé àwọn ọmọ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ yín gbà tẹ́ bá dẹ̀ ń hùwà burúkú fún àwọn bàbá àwọn ọmọ yín, wọ́n máa ń mọ̀, àwọn ọmọ yẹn máa ń mọ̀.
ṣùgbọ́n torí pé wọ́n jọmọdé wọn kì í lè sọ̀rọ̀ wọ́n wá máa gbàdúrà pé ẹlẹ́dàá àwọn ò ní jẹ́ kẹ́ ẹ lọ débi pé máa kó àwọn lọ. Kì í ṣe gbogbo ọmọ tí obìnrin kó kúrò lọ́dọ̀ ọkùnrin ló wù láti kúrò lọ́dọ̀ bàbá ẹ̀. Ìmí obìnrin lo agbára ni á rò bóyá àwọn ọmọ yẹn nífẹ̀ẹ́ òun bẹ́ẹ̀ á máa dùn àwọn ọmọ yẹn bó ṣe ń kó wọn lọ torí wọ́n mọ̀ wípé ọ̀nà àìtọ́ ló fi kúrò ńbẹ̀ òun kó àwọn lọ àwọn ọmọ gan ò fẹ́ jọ ẹ́ wọ́n dẹ̀ mọ̀ pé bó bá tọ́ àwọn ìfun ẹ̀ làwọn máa jájẹ. Kì í ṣe gbogbo ọmọ tí obìnrin kó kúrò lọ́dọ̀ ọkùnrin ló wu obìnrin ló wu ọmọ ló wù láti kúrò lọ́dọ̀ bàbá wọn. Àwọn ọkùnrin míì dẹ̀ máa ń mọ̀ nítorí ẹ̀ wọ́n máa ń fara da ìyà ṣùgbọ́n wọ́n máa ń detach ara wọn lọ́dọ̀ ẹ̀yin obìnrin. Wá gbọ́ gbogbo obìnrin tó bá ti lè bú ọkọ ẹ̀ lójú ìyá ara ẹ̀ bóyá ìyá ẹ̀ wá bẹ ẹ ṣọlúdé ni o bóyá ìyá ẹ̀ wá kí ẹ ni o tó ò ní tìjú bóyá ìyá ẹ̀ wá sọ pé ó ti tó wá raise voice ẹ̀ tó ń bú ọkọ ẹ̀ lójú ìyá ẹ̀ tó bí ẹ ó máa padà lùyà ọkọ ẹ̀. Ní tó bá ti lè mú ẹ má nà á ní pé ìyá ẹ̀ wà lórí ìdúró tó dẹ̀ ń bú ọkọ ẹ̀ lójú ìyá ẹ̀ bóyá ìyá ẹ̀ dẹ̀ sọ pé ó ti tó ó máa padà lu ìyá ọkọ ẹ̀. Ó ṣò wípé irú ọmọ tó jẹ́ wá gbọ́ irú ìyá yẹn gan ìbànújẹ́ ló máa jẹ́ fún torí at that time á rí rẹ̀ bíi failure pé ó dúró òun bú ọkọ ẹ̀ lójú òun ó máa padà bú ìyá ó máa padà gbá ìyá ọkọ ẹ̀ létí ó máa padà torí ó tijú nìyẹn ó máa gbá ìyá ọkọ ẹ̀ létí tó bá ti ń bú ọkọ ẹ̀ lójú ìyá ẹ̀ tí ìyá ẹ̀ dẹ̀ ń ṣe ẹ́ lóto àbí lójú àwọn yẹn ó máa gbá ìyá ẹ̀ létí wàláì wọ́n ò lè lá ní ẹbí ọkọ honestly ó lè ná ní ẹbí ọkọ. So ọ̀pọ̀lọpọ̀ yín ẹ kò rò pé wà nílé ọkọ ni ọkọ ti detach ara ẹ̀ lọ́dọ̀ yín in tó ń fún yín ní grace tó ń fọ́pọ̀lọpọ̀ yín ní grace nínú ilé ẹ̀ tí wàá máa jà fatafata pé ẹ fẹ́ kó lọ ọ̀pọ̀lọpọ̀ yín ọmọ yín ti di ọ̀tá yín gbogbo ìfẹ́ kankan ọmọ yín ọ̀dọ̀ bàbá wọn ló wà látàrí ìwà tẹ́ ń wù sí bàbá wọn. Ọ̀pọ̀lọpọ̀ yín àwọn ìwà tẹ́ ń jẹ́ kí àwọn ọmọbìnrin yín máa wù lénìí tẹ́ kọ́ àwọn ọmọbìnrin lọ èyí tí bàbá wọn ò lè rescue lọ́wọ́ yín òun ló papà mú wà yín tán lọ ń hùwà orí burúkú nílé ọkọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí bàbá ráyè rescue lọ́wọ́ ìyá wọn tí bàbá yẹn fò tí n bá ní kí n sọ ọkùnrin gan ló ń fi orí jẹ ìyà lọ́dọ̀ obìnrin pẹ̀lú ọmọ jù. Àwọn náà ń fi ìfẹ́ dúró láti tẹ́ ọmọ ọ̀pọ̀lọpọ̀ yín ò fìfẹ́ dúró ń tẹ́ fẹ́ jẹlẹ̀ ń dúró tì but tí ẹ bá rí obìnrin tí ò da tí ọkùnrin dúró tó ń tọ́ àwọn ọmọ ẹ̀ tí ò fẹ́ kó ká àwọn ọmọ lọ tó ṣáà ń tù kò fẹ́ kí àwọn ọmọ ẹ̀ lọ já fún bàbá wọn jẹ ni dúró ti mọ̀ pé ẹni abásùn tì là ń jarun pálù tó bá ti lọ tá ká àwọn ọmọ yẹn lọ ìwà màmá wọn náà máa wù kò dẹ̀ fẹ́ kán kárì the same orí burúkú tí màmá wọn ṣe fún òun kò fẹ́ kán kárì ẹ̀ over lọ sílé ọkùnrin mi káwọn ọmọ yẹn má lòun tó mọ̀ kọ́ máa bóun ṣe ń fi èpè inú ṣépè fún bàbá ìyàwó àti ìyá ìyàwó pé wọn ò rí ìyàwó ń tọ́ bẹ́ẹ̀ náà àwọn èèyàn ṣe máa fi inú ṣépè fún òun àti màmá àwọn ọmọ yẹn pé wọn ò rí àwọn ọmọ yẹn tọ́ kò dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ sọ ẹ̀yin obìnrin nígbà míì ẹ má rò pé ń jẹ lọ but let me just tell you it's not greener on the other side ǹjọ́ tí ìkorò tó fi sínú ilé yẹn tí ọkùnrin yẹn tó bá jáde ń bẹ̀ torí pé o fipò láyọ̀ kan yẹn kan tẹ̀ ń ta wàláhì ìjọ́ náà ló máa mọ̀ pé ìkorò yẹn ló cover ìjọ́ náà ló máa mọ̀ wípé ìkorò ló wà lọ́ndà ayọ̀ tó fipò orí níta mi ní kẹ́ má ṣe ṣó fún mi o ẹ káàárọ̀.